أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلمته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله أدعو قتي أقوى الله ọba lè wí lè ṣe ọba tó sọ wa tó dá wa sí tó ní aṣẹ́kù di jímọ̀ tòní abẹ́ kó já sí ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ nínú Islam abẹ́ kó já sí ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ nínú iman àti ihsan atọrọ kí Ọlọ́run àti gẹ́ rẹ̀ fún olólùfẹ́ Ọlọ́run anabi Muhammad atọrọ fún gbogbo anabi Ọlọ́run náà atọrọ fún gbogbo ẹni rere atọrọ fún àwọn àfáà wa àtàwọn òbí wa àwa atọrọ fún gbogbo ojú tí wọn òye títí ń gbé wa náà nínú ọkùnrin obìnrin akira wa ní kíkí tó lóore jùlọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu àlàáfíà Ọlọ́run kó bá gbogbo wa gbé ìmọ̀nà Ọlọ́run kó bá gbogbo wa gbé àforíjì Ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lú gbogbo wa a sọ fúnra wa láwọn jímọ̀ tó ṣáájú pé a lè rọ́ Ọlọ́run ọba sìn lọ́nà tó fẹ́ àtọ̀nà tó yẹ tí ó fi tẹ́wọ́ gba iṣẹ́ lọ́wọ́ wa lópin ìgbà tí ọkàn wa tá a fi ń sìn tó bá pín yẹlẹyẹlẹ díẹ̀ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run díẹ̀ ń bẹ nílé òòṣà díẹ̀ ń bẹ níbi orólé díẹ̀ náà tún bẹ níbi ọ̀nà kan ọwọ́jà ẹjẹ́ á tún gbìyànjú Ọlọ́run ọkọ̀ àjò tó bá jẹ́ sí pé irú ọkàn bẹ́ẹ̀ la fi ń sin Ọlọ́run tí ò sí àmọ̀dájú Ọlọ́run nínú ọkàn wa a máa ṣàdúrà kò ní gbà a máa pe Ọlọ́run ọba kò ní jẹ́ wa níhò nítorí pé a trust ẹ̀ a fọkàn sọ́dọ̀ ẹ̀ Ọlọ́run ọba àlekè ọlá ọba tó lówù ni ọba tí máa jowú ni kì í bá nìkan pín nǹkan so ti ju ọkàn rẹ lẹ̀ fọlọ́run ọba náà mọ́ fún nǹkan míì láyé ń bẹ́ẹ̀ tó bá tún fún nǹkan míì tó bá bá nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba wá díẹ̀ nínú ààyè nínú ọkàn rẹ̀ yàtọ̀ sọ́lọ́run ọba Ọlọ́run ọba yọ̀ǹda ọkàn olódìndí pé mo yọ̀ǹda ana agina shuraka yani shirk èmi mọ rọrọ̀ jù nínú gbogbo nǹkan nínú pé ká máa pé kémi àti nǹkan máa pín nǹkan man amila amalan ẹni bá ṣiṣẹ́ kan asharaka fihi ma'iya ghairi tó ní kémi àti nǹkan mi ò máa pín mara wa lọ́wọ́ taraktuhu wa shirika wọ́lọ́n lémi yọ̀ǹda pé ọkàn rẹ̀ kò jẹ́ tọ́lọ́run ọba nìkan mọ́ òòṣà ti wà ń bẹ orò olé ń bẹ ń bẹ ìgbìyànjú kan ń bẹ nínú ọkàn rẹ náà tó tóbi tó nítumọ̀ nínú ọkàn rẹ yàtọ̀ sọ́lọ́run ọba Ọlọ́run ní máa yọ̀ǹda ọkàn yín ó pe Ọlọ́run ọba Ọlọ́run ní jẹ́ níhò tọrọ Ọlọ́run ọba nìkan náà kọ́ ló ń sìn wọ́n náà gbéra rẹ yẹ̀wò sọ́lọ́run ọba nìkan ní ń bẹ lọ́kàn rẹ mo ṣàdúrà látijọ́ ìkò dáhùn tí Ọlọ́run ọba nìkan náà ló ń pè tí ọmọ ṣe àwọn nǹkan kan tó ń pè tó ń dá pè tó ń pè ní gbìyànjú tí ọmọ ṣe ọmọ tójú bọlé káàkiri láfin láti bára sọ̀rọ̀ nípa al-yaqinu billah ó ti kó gbogbo ẹ̀sìn ńlẹ̀ ro ó kó gbogbo ẹ̀sìn ro pátápátá gbogbo wa bàjẹ́ pátápátá tẹ bá tọpa rẹ̀ pé kí ló pilẹ̀ rẹ̀ ẹ̀ padà kàn án wípé àìlámọ̀dájú Ọlọ́run ní ń bẹ lẹ́yìn ẹ̀ àìlámọ̀dájú Ọlọ́run ní ń bẹ lẹ́yìn gbogbo àṣìṣe pátápátá àìlámọ̀dájú Ọlọ́run ọba ní ń bẹ lẹ́yìn ẹ̀ ní ẹnìkan rò tó dìpù dáadáa tó jẹ́ sọ pé yaqini billahi yaqini àmọ̀dájú mi nínú Olúwa ní ń protect mi ní òjé mọ́ ṣiṣọ́ ní òjé mọ́ ṣiṣẹ́ àmọ̀dájú Olúwa ní mọ́ ṣùgbàyàn ní òní jí kí yàn mọ́ kọlu ẹ̀ṣẹ̀ káàkiri ẹni tí ó bá ti lámọ̀dájú Ọlọ́run ọba nú kò sírú ẹ̀ṣẹ̀ tí ò ní lè kọlù látòrí ẹbọ tó fi dórí gbogbo rán ẹ̀ṣẹ̀ pátápátá ọ̀rọ̀ náà gbajúmọ̀ nílẹ̀ Lárúbáwá ayé ìjọ́un tí ò tí ì sí signature bí yàn bá kọ́ ọkọ rẹ̀ wá lè fi sí abẹ́ orúkọ rẹ̀ pé yaqini billahi yaqini àmì ìdánimọ̀ nù pé lágbájá ọmọ lágbájá tí gbogbo yín mọ̀ ní yaqini billahi yaqini wọn a máa fi rárá wọn létí Ọlọ́run ọba pé àmọ̀dájú nú Ọlọ́run ọba yóò mọ̀ ṣùgbọ́n àyàn láti ṣiṣọ́ kò ní jí ó lè mọ̀ ṣiṣẹ́ ẹni bá lámọ̀dájú Ọlọ́run ọba nú kò ní í ṣẹbọ ẹni tí ń ṣẹbọ tí ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba kò trust Ọlọ́run ọba ni ó ń rò pé ó lè dalẹ̀ ní òjì ó lè fòdìndí ẹ̀mí rẹ̀ fọlọ́run ọba pé dí ọmọkùnrin ò tó lẹ́yìn tá a ṣàdúrà tán ẹ̀jẹ̀ àtúndé ó ń dè òǹdè yẹn ó fọkàn sí wípé tádùú ọba ṣiṣẹ́ òǹdè ó ṣiṣẹ́ tí kò ní yẹkíìnù nínú Ọlọ́run ọba mọ́ ẹni bá ní yẹkíìnù nínú Ọlọ́run ọba yẹkíìnì billah àmọ̀dájú mi nínú Olúwa yẹkíìnì mina dhulmi kò ní jẹ́ ń lè ṣàbòsí fọ́mọlà kejì torí pé ó dá mi lójú pé mo tanra mi ní àbòsí tí mo ṣe fún láyé ní tí mo gbà lọ́wọ́ ẹ̀ tí ò jẹ́ tèmi tí ò tọ́ máa padà padà fún jọ́ àlùkìyámọ̀ lójú gbogbo èèyàn máa ti dá padà fún àwẹ̀ mi níwà fi dá padà àìsùn mi wàhálà mi tí mo ṣe láyé kò ní sówó mọ́ tí mo lè fi dá padà fún mo jẹ ní gbèsè ó yẹ kí n sanwó ẹ̀ mo wá ń sàsí pé kò lè gbàgbé mo tanra mi jẹ ni
yaqini billah àmọ̀dájú mi nínú Olúwa yaqini minal kadhibi ní ò ní jẹ́ lè máa purọ́ torí mo mọ̀ pé n tí mo fi purọ́ láyé máa padà jẹ́wọ́ ẹ̀njọ́ alkiyama ẹgbà yìí tó ń tí mo conceal tó jódodo tí mo fọwọ́ bò mọ́lẹ̀ yẹn yóò padà jáde síta tó bá dijọ́ alkiyama àmọ̀dájú yẹn kò ní jẹ́ lè purọ́ yaqini billah tí n bá lámọ̀dájú nínú Ọlọ́run ọba kó ti pè gbogbo nǹkan òun ní kádàrá ń bẹ lọ́wọ́ rẹ̀ yaqini minal asadi ọ̀rẹ́ mi ò ní lówó lọ́wọ́ kó máa bà mí nínú jẹ́ ń pọ́ kọ́lé kó máa bà mí nínú jẹ́ ń pọ́ ra mọ́tò nítorí pé àmọ̀dájú Ọlọ́run ọba pé Ọlọ́run ọba ní í ṣe é létò ọgbọ́n rẹ̀ kọ́ ète rẹ̀ kọ́ sábàbí tó lò tó fi do mọ́tò láyé tó fi kọ́lé iṣẹ́ tó ṣe bísínẹ́sì tó ṣe gbogbo ohun tó ṣe ìyẹn ẹlòmíì náà ṣe tọ́lọ́run ò kádàrá fún un Ọlọ́run ọba lọ́ba akọ tí n bá ti mọ̀ ìyìn ní mọ̀ hold òun responsible mọ́ ọba tó ń dára ní mọ̀ wò torí tí n bá ń pẹ́ gan rẹ̀ Ọlọ́run ló kù tí n bá wí yaqini billah àmọ̀dájú mi nínú Ọlọ́run ọba tó ní kádàrá lọ́wọ́ yóò jẹ́ kí n wá àsìkí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó mọ̀ pé ó ti pè gbogbo nǹkan n tí ń jẹ láyé ó ti ṣe é létò n tí ò ní jẹ́ tèmi kò ní láéláé di tèmi wọn ò lè sọ ọ́ di tèmi wọn ò lè gbérawọ̀ wọn ràwọ̀ fẹ́ nìkan àìlámọ̀dájú ní jẹ́ pé lágbájá ń lò ràwọ̀ mi bó ti ta ló sọ fún ọ pé o ní ràwọ̀ ta ló sọ pé o ní relationship pẹ̀lú ràwọ̀ bó ló ṣe gbérawọ̀ ọmọ lọ́nbó ló kí ló ń wò tán fi jẹ́ ràwọ̀ rẹ gbé ṣé inú sánmọ̀ wọn ti gbé ní àbíbò wọn ti gbé àìgbọ́lọ́wọ́n ọba yìí ni àìlámọ̀dájú ni yaqini billah ẹni bá ní àmọ̀dájú nínú Olúwa yaqini minal gadobi àmọ̀dájú Olúwa òun náà ni ò ní jẹ́ máa kára níjọ́ tí nǹkan kan bá jùnú fún mi ní ti mọ̀ pé kì í ṣe tèmi lójú ó sọnù kì í ṣe tèmi ni òjì wọn ó gbé fún mi ní tí mo ti fọkàn sí pé mi wọn ó gbé fún wọn gbé fẹ́ lómi kí n ní máa kára kí n máa wá banújẹ́ kí n máa wá sọ̀sọ́kú sọ̀sọ́ lọ́wọ́n ọba àmọ̀dájú Olúwa yẹn ó ti jó yé mi pé kì í ṣe tèmi lójú ó di tẹlómi yaqini billah ẹni bá lámọ̀dájú nínú Olúwa ṣe yaqini minas sarqati kò ní jí ń lé mọ́ jí ń tẹni ẹlòmíì nǹkan tó bìlọ́ǹgì sẹ́lòmíì kí n máa lọ jí mú àìlámọ̀dájú Olúwa ni lànàbí sallallahu alaihi wasallam fi ní la yasriqu sariqu hina yasriqu wa huwa mu'minun ẹni tí ń jalè àsìkò tí ń jalè lọ́wọ́ yẹn kì í ṣe mùmínì ìyẹn ni kí àmọ̀dájú yaqini yẹn ò sí pẹ̀lú ẹ̀ ńpọ́lọ́hún Ọlọ́run wò ó ṣe pé kápọ́lọ́hún bá ń bẹ tá a rí physically tí a rí pé tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tá a fẹ́ jímú yìí ojú ó ti wá pé Ọlọ́run bẹ́ẹ̀ mo kàn ṣe bí kò sẹ́ni kankan bẹ́ẹ̀ ni ẹnìkan bẹ́ẹ̀ àmọ́ àìníyẹ̀ kí pẹ̀lú presence Ọlọ́run àìmọ́ fíìlì kí Ọlọ́run bẹ́ẹ̀ ń tòsí wa yẹn àìlámọ̀dájú ni ó ṣe olè tí ó fi mọ́ yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ̀ tún wó sí pé kò kúkú sẹ́nìkan bí àmọ́ níjọ́ tó bá ti sinlẹ̀ nínú ọkàn rẹ̀ pé kò sẹ́ni tó lówó ń bí àmọ́ Ọlọ́run ọba tí ó lẹ́ni tó lówó àtowó fún rẹ̀ ń bẹ ń bí tí ó dẹ̀ jẹ́ mí yànjọ́ alkiyama ń bẹ ń bí kò ní jalè yaqini billah àmọ̀dájú nínú Olúwa òun ni ó súnyàn ni ó mọ̀ ṣúgbà yẹn kúrò ń bí ìsìná yóò mọ̀ ṣú Allahu akbar anabi Yusuf alayhi salatu wa salam ńgbà tí Ọlọ́run ọba dán wò pẹ̀lú ìyàwó ọ̀gá rẹ̀ tí ìyàwó ọ̀gá rẹ̀ wo kókó mọ́ pé àfikọ́ bá mi láṣepọ̀ tó wá kó wọn àti ìyàwó ọ̀gá rẹ̀ nìkan nú ilé Ọlọ́run ní wa ghallaqatil abwab ó ti gbogbo ilẹ̀kùn wa qalat hayta laka ó ní ó yá ọbẹ̀ wulẹ̀ kí ó ti yá Ọlọ́run ní walaqad hammat bihi nínú suratu Yusuf walaqad hammat bihi obìnrin yẹn wo kókó mọ́ Yusuf pé mo ṣe tán ó yá wá ṣe Ọlọ́run wá ní wàhámà biha láwùlá àhọ́rọ́ àbúrhánà rọ̀bíhì kò bá wọn Yusufu náà ti ṣe àmọ́ láwùlá bí ẹ bá ṣe pé ẹ̀sìrì bí ẹ bá ṣe pé yẹn la ní ká ṣiṣẹ́ lélẹ́rí kémi náà ní bí ẹ bá ṣe pé yẹn nú ayé mi kí wọ́n náà ní nínú ẹ̀sìn rẹ̀ láwùlá àhọ́rọ́ àbúrhánà rọ̀bíhì bí ẹ bá ṣe pé àrídájú àmọ̀dájú ẹ̀rí jẹ́mi òǹṣẹ́ Olúwa ń bẹ pẹ̀lú Yusufu ni tí ẹ bá ṣe yẹn ni hàmà biha Yusufu náà bá wo kókó mọ́ pé máa ṣe é àmọ́ tí òjò ohun Yusufu ti fi ń pé ma'azallah kọ́lọ̀ ń sọ mi àti gbọ́rú ẹ̀ kí kọ́mọ́sẹ̀lẹ̀ ní tó jẹ́ kí Yusufu máa sọ bẹ́ẹ̀ ní pé burhanu rabbihi burhanu Ọlọ́run ọba àrídájú Olúwa ń bẹ pẹ̀lú ẹ̀ Ọlọ́run mọ́sá fáwa náà lárídájú Olúwa tí ó mọ ṣúgbà wa kúrò níbi ẹ̀ṣẹ̀ ẹ má gbàgbé ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n tó ní yaqini billahi yaqini àmọ̀dájú mi nínú Ọlọ́run ọba òun ní sọ mi yẹkínu alákọ̀ọ́kọ́ wọ́ọ̀dù méjèèjì dàbí kankan náà àmédè tó yàtọ̀ nínú Lárúbáwá ṣẹ́rí wọ́ọ̀dù alákọ̀ọ́kọ́ pé yẹkíni billah yẹkíni àmọ̀dájú mi noun ni yẹkíni àmọ̀dájú mi billahi nínú Ọlọ́run yẹkíni ẹlẹ́ẹ̀kejì verb lòun tiẹ̀ yẹkí òun wá látara wákọ̀ yẹkí wíkáyàtàn òun ní sọ mi yẹkíni billah
àmọ̀dájú mi nínú Ọlọ́run yẹ̀kíní ní sọ mi ní ó jẹ́ n lè rìnrìn kùnrin ní ó jẹ́ n lè sọ̀sọ́kúsọ Ọlọ́run wá fi yẹ̀kíní yẹn ó fi sọ ànábì Yusuf alayhi salatu wa salam Ọlọ́run wá ní kadhalika linasrifa anhu su'a wal fahsha'a innahu min ibadina al-mukhlasin kadhalika àṣebẹ́ fún Yusufu linasrifa anhu su'a a fi yẹ̀kínù tá fún yẹn àmọ̀dájú yẹn a fi lé aburú jìnà sí a fi sọ kúrò níbi ìbàjẹ́ tá bá ti ní yẹ̀kínù nínú ẹ̀sìn wa tó ní yẹ̀kínù nínú ìgbésí ayé rẹ nínú Ọlọ́run ọba dá ọ lójú alkiyama dá ọ lójú kádàrá dá ọ lójú ìjìyà Ọlọ́run ọba dá ọ lójú ò ní máa rìnrìn kùnrin ò ní sọ̀sọ́kúsọ ò ní ṣèṣekúṣe kódà ò ní máa treat ìyàwó rẹ̀ tọ́lọ́run ọba bá dá ọ lójú ò ní ṣàbòsí fọ́kọ rẹ̀ tọ́lọ́run ọba bá dá ọ lójú ò ní ṣàbòsí fọ́mọ rẹ̀ ò ní ṣàbòsí fọ́gá rẹ̀ ó jẹ́ mùsùlùmí ni kìí ṣe mùsùlùmí ń bí iṣẹ́ tí wọ́n bá ń di kinní kan papọ̀ láṣìírí pé ó yẹ ẹjẹ́ àjọ ṣe kinní kan ẹjẹ́ àjọ gbé owó kan jẹ ẹjẹ́ àjọ gbé owó kan mì ẹjẹ́ àjọ da kinní kan rúkádà wíru ò ní bá wọn participate ń bẹ kí ni ń ṣe ọ yẹ̀kínun billah àmọ̀dájú nínú Ọlọ́run ó yóò jẹ́ ọmọ comply pẹ̀lú gbogbo tí ń jẹ́wọ́ ẹ̀sìn lódindi támọ̀dájú yẹn bá ti wà lára rẹ̀ installation ẹyọ kan yẹn náà ni ó mú gbogbo Islam lódindi rọ̀ Ọlọ́run àti gbogbo imani yẹ̀kínun billah àmọ̀dájú nínú Ọlọ́run òun lọ́lọ́run fi kó ànábì Yusuf yọ Ọlọ́run ní innahu min ibadina al-mukhlasin Yusuf ń bẹ nínú àwọn ẹrú wa tá a máa kó yọ kí ló fi kó yọ yẹ̀kín àmọ̀dájú yẹn ni ó wà lára rẹ̀ ní ṣètánì ó fi máa sá fún ọ nítorí mukhlasin tó wí iná lọ́lọ́run tún wí nígbà tí ń sọ̀rọ̀ ṣètánì tí ṣètánì ń sọ pé fabi izzatika Ọlọ́run mo fi bó o ṣe burú tó mo fi búra la'ughwiyannahum ajma'in kò sọ́mọ ànábì Ádámù tí mi ò ní sọnù kò sọ́mọ ànábì Ádámù tí mi ò ní rí pé mo lárí wọn mọ́wọ́ Ọlọ́run ọba màá rí pé wọ́n ṣẹ̀ sí wọ Ọlọ́run ọba bó tilẹ̀ wù kọ́ mọ̀ màá dẹ̀ rí pé mo sọ wọ́n nù ìlà àyàfi ibadaka minhumul mukhlasin àwọn tó bá mọ̀ọ́mọ̀ kó yọ fúnra ara rẹ̀ nínú àwọn ẹrú rẹ̀ mukhlasin àwọn tó yọ mukhlasin yẹn náà lọ́lọ́run sọ ń pa ànábì Yusuf pé innahu min ibadina al-mukhlasin ń bẹ nínú àwọn tá a mọ̀ kó yọ kí ló fún wọn tí fi ń rí wọn kó yọ òní yẹ̀kín àmọ̀dájú yẹn ló install sí wọn lára nígbà tó ti wà lára wọn àkóyọ ó máa bá wọn níbi gbogbo aburú oróyìn ànábì Ibrahim alayhi salatu wasalam nínú suratu Sod ànábì Ismail ànábì Ishaq ànábì Yaqub ànábì Ayub ànábì Dawud alayhi salatu wasalam àti ànábì Suleiman alayhi salatu wasalam ajma'in ó sọ̀rọ̀ gbogbo wọn lọ bẹ́ẹ̀ Zulkifli ó ní inna akhlasnahum bi khalisatin dhikra dar àwa la kó gbogbo wọn yọ ọlọmọṣà kó àwa náà yọ fún wa ní yẹ̀kín àmọ̀dájú tí ó máa navigate ìrìn àjò wa tí ò ní já máa ṣiṣọ tí ò ní já máa ṣírò tí ò ní já máa ṣiṣe nípasẹ̀ wọ Ọlọ́run ọba olórin kan ní yẹ̀kíní billahi yẹ̀kíní yẹ̀kíní billahi yẹ̀kíní yẹ̀kíní billahi yẹ̀kíní yẹ̀kíní billahi yẹ̀kíní ìyá tó bí ànábì Musa alayhi salatu wassalam níjọ́ tí Firaun gbà tí wọ́n bí ànábì Musa alayhi salatu wassalam sí ó jẹ́ gbà tí Firaun náà ń pa gbogbo àwọn ọmọkùnrin tọmọ Ísírẹ́lì bá bí ìran kan lọmọ Ísírẹ́lì tán ń gbé nílẹ̀ Egypt lọ́ndà empire Firaun náà àwọn náà máa ránṣẹ́ ní iṣẹ́ dé tòrútòrú àwọn mú wọn lẹ́rú iṣẹ́ wàhálà wọ́n ti sọ wọ́n di ẹrú wọ́n yàn wọ́n jẹ ẹni wọ́n bá pa nínú wọn àpagbé ni Ọlọ́run wá dá ànábì Musa dìde ó fẹ́ gbé dìde láti kó ọmọ Ísírẹ́lì là lọ́wọ́ Firaun ó wá bọ́ sígbà tí Firaun náà pa gbogbo ọmọkùnrin tí wọ́n bá ti tọmọ Ísírẹ́lì bá bí nígbà tó ní wọ́n ló ti gbọ́ pé wọ́n bímọ kan ọmọ Ísírẹ́lì ó bímọ kan ni wọ́n ń pa gbogbo ọmọkùnrin tó bá ti jẹyọ láàrin wọn ẹ máa pa níṣojú àwọn òbí tán bá bímọ tára wọn tutù lọ́wọ́ náà ni wọ́n ti máa gbé ọmọ rẹ̀ níṣojú rẹ̀ wọ́n sì máa lọ pa ọmọ àkókò tí ń ké wẹ́ẹ̀ lọ́wọ́ ìyá ànábì Musa alayhi salatu wassalam ìgbà náà ló bí sí ó wá bí ẹ̀rù wá ń bà àyà rẹ̀ ń já pé àwọn ọmọ ogun Fìráúnà ó dé láìpẹ́ yìí tán báyìí sí wọnú ilé wọn tú gbogbo inú ilé gbogbo bí tẹ́lẹ̀ gbé ọmọ àkókò sápamọ́ sí gbogbo ẹ̀ wọ́n tú wọn bẹ ni wọ́n bá bá ọmọ ọkùnrin nínú ilé rẹ̀ wọ́n pè wọ́n ìṣojú ìyá àtòbí tó bímọ náà wọ́n ti máa lu ọmọ náà pa àsìkò náà wọ́n bí ànábì Musa alayhi salatu wassalam sí nígbà tí ìyá rẹ̀ wá bí táyà rẹ̀ ń já tẹ́rù ń bà Ọlọ́run ní wa ọ̀háiná ila ummi Musa an ardi'ihi fún lọ́mú Ọlọ́run ní àwa bá ìyá tó bí Musa sọ̀rọ̀ a bá a sọ̀rọ̀ àwọn kan lójú àlá lọ́lọ́run ti bá a sọ̀rọ̀ àwọn kan lọ́lọ́run rán màláíkà sí àmọ́ kì í ṣe ànábì Ọlọ́run ìyá tó bí ànábì Musa
Ọlọ́run wá fọ̀rọ̀ ránṣẹ́ sí pé an ardi'ihi fún lọ́mú wa idha khifti alayhi tẹ́rù bá tí wọ́n ń bà wípé ṣe Fíráúnà àwọn ọmọ ogun rẹ̀ ti dé tòsí wọ́n tú yàrá mi wọ́n rí Musa wọ́n rọmọ ìbò láṣẹ báyìí fa alqihi fil yammi sọ sódò ẹ wo nǹkan sọ sódò bí yàn bá ní yẹ̀kín abiyamọ tí Ọlọ́run ọba dá lójú tó bá receive ru message bẹ́ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run pé ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí tó ń bẹ̀rù pé ká má pa yìí lọ́ọ́ jù sódò tó bá ti ń bá yẹn sọ̀rọ̀ bá dá yẹn lójú yẹn ó kẹ́ ẹyin tí mò ń fẹ́ náà ni pé ká má rọmọ yìí pa ẹtú ní kémi náà fọwọ́ ara mi jù sódò ìtumọ̀ ẹ̀ ní pé kí n fọwọ́ ara mi pa ọmọ mi rẹ́ kò ní lè ṣe é àmọ̀dájú Olúwa pé náà a kì í tọ́jú nǹkan sọ́wọ́ Ọlọ́run kọ́ra rè wo lè tọ́jú ẹ̀mí rẹ sọ́wọ́ Ọlọ́run ọwọ́ òǹdè ọwọ́ pàrọ̀ ló tọ́jú ẹ̀ sí ó sì rò pé Ọlọ́run ọmọ ṣùgbà rẹ lẹ́yìn tó ṣàdúrà tó rò pé lẹ́yìn tó ń kírun tán tó ń pé kọ́ ọmọ dín nǹkan kan kọ́ ọmọ rí nǹkan mọ́lẹ̀ nínú ṣọ́ọ̀pù rẹ lẹ́yìn tó ti ṣàdúrà síbẹ̀ tán ó tún rò pé kó rí nǹkan mọ́ bẹ́ẹ̀ ó tọ́jú ẹ̀ sọ́wọ́ Ọlọ́run ọba kò tún dá ọ lójú òun wò kó lè dalẹ̀ òun wò kó lè disappoint rẹ kí wọn náà tún gbìyànjú míì ajásípò ti gbọ́n nìyẹn tó o bá ti gbọ́n Ọlọ́run ní tàràkìtù hùwà ṣíríkà wò yín fi wà àtọ́gbọ́n rẹ lẹ̀ ẹjọ́ máa ṣayé ká máa wóbi tẹ́ NDC tó o bá wá ṣe ayẹta tán òun ní àfikún ojú ṣòkígbẹ́ náà o nítorí pé ayẹta nìkan ò ṣe o ó tún ṣòkígbẹ́ tó o bá ṣòkígbẹ́ tán wọ́n tún ní tó ńgbà míì tán bá yàn ń bọn tí wọ́n bá ṣá ọ láàké tí ó bá wọlé wọ́n lè lù ọ́ pa o àfi kó o tún ṣe mọ́lù àfi kó o tún wá ṣe kinní kan náà lẹ́yìn ìgbà náà ọ̀dà wá ṣẹ̀yọ́nú ayé kó o fẹ́ kan dọ́mọ ayé ọ̀dà wá ṣe mùlẹ̀ àwọn àgbà kọ́ ọmọ bá wọn jẹ kó o gbé èṣù mi bó ṣe máa rìnrìn àjò yẹn nìyẹn tí ò lópin wọ́n níbi tí wọ́n ní ntógùn tí ò lópin là ń pè lóògùn ọmọ ṣe lọ gbáà ni ò ní nísinmi mọ́ torí o ti kúrò lọ́dọ̀ Rahman o ti kúrò nínú àgbáyé yẹ̀kín àgbáyé àmọ̀dájú ó kú kérò máa dọ́là mu àlákàlà lẹ́yìn àlákàlà lẹ́yìn àlákàlà ò ní bọ́m̀bẹ̀ kì í ṣe pé ibi tó tira rẹ̀ bọ̀ ni ó dijọ́ tó bá pa ọkàn pọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba tó ṣẹ́tù síbẹ̀ lórí pé ìyípadà rere ọba o ìyá Ànábì Musa alayhi salatu wassalam Ọlọ́run nílò sọ ọmọ sódò alkihi fil yammi jù sáà ni ó gbé agbálúgbò odò ní kó lọ́ọ́ jù sí Ọlọ́run ní inna radduhu ilayka la takhafi má bẹ̀rù tọ́jú nǹkan sọ́wọ́ Ọlọ́run kó má bẹ̀rù pé ẹni tó fowó sí lọ́wọ́ tó wá ń pè láàrin ìṣẹ́jú níké bó wá ni ó ṣẹ̀ṣẹ̀ tọ́jú owó sí lọ́wọ́ ni ó ń pè pé bá ń tọ́jú owó yìí ó tún wá pè é láàrin 30 minutes bó ní bó ló tọ́jú ẹ̀ sí fi hàn mí níbi tó tọ́jú ẹ̀ sí ẹ̀mí rí ọ̀bá lẹ̀ sẹ́ni tó tọ́jú owó sí lọ́wọ́ ó tún tó bí wákàtí kan ó tún pè é pé bó wá lówó tí mo tọ́jú sí ọ lọ́wọ́ yóò padà sú òun náà pé wá gbowó rẹ padà tí ọba wọ̀ bẹ́ẹ̀ ni tá a bá ti tọ́jú sọ́dọ̀ Ọlọ́run tó bá tọ́jú ẹ̀mí rẹ sọ́wọ́ Ọlọ́run yóò balẹ̀ tó bá fi property rẹ lọ́lọ́run lọ́wọ́ tó fọmọ rẹ lọ́lọ́run lọ́wọ́ tó fàyà rẹ lọ́lọ́run lọ́wọ́ tó fọjà rẹ lọ́lọ́run lọ́wọ́ jẹ́ kẹ́mi rẹ ó balẹ̀ níyẹ̀ kínu sí i kì í fẹ́ ni tí mo bá òun ṣe tí e trust òun Ọlọ́run yẹn fẹ́ bíṣọ̀ trust mi náà máa lọ bí tó bá trust àìwọ́n ní kọ́ máa bá mi ṣe pẹ̀lú ọkàn kan kó tún máa lọ bomi pẹ̀lú ọkàn mi. ìyá Ànábì Musa alayhi salatu wassalam ó ju Musa sódò ó trust Ọlọ́run ọba lára Ànábì Musa alayhi salatu wassalam Ọlọ́run ní la takhafi má bẹ̀rù wala tahzani má páyà pé ó dáa tó dùn bá tiẹ̀ wá gbọ́mọ yìí lọ tí ó tẹ̀rì bó wá ní kíní ọmọ jẹ kíní ọmọ mu inna radduhu ilayka àmánà ni tó tọ́jú sí wa lọ́wọ́ àdá padà fún ẹ wa ja'iluhu minal mursalin kọ́dà nígbà tí ó bá tún padà dé yóò ti dòjì sí Ọlọ́run. ìṣẹ̀yìn Fíráúnà tí wọ́n ń lu ọmọ pa yìí náà ló tún tọ́ Musa dàgbà ẹ̀ẹ́dẹ́dẹ́ rẹ̀ lánìkọ́lọ̀ gbé ẹwẹ́wù ìdí ewu gẹ́gẹ́ lánìkọ́lọ̀ gbé kó ti máa jẹ kó ti máa mu tí ń sara ní dín tó fi dàgbà ìdí ewu gẹ́gẹ́ náà ní ti ń ṣayé ewu ọ̀tún ewu òsì ń pé àjẹ́ ewu só nǹkan kan ọ̀tọ́lọ̀ ń bá ṣúgbà rẹ̀ wọn ò ní rí ọ́fíìsì nǹkan kan kódà àwọn náà wọ́n tún máa wá tún máa bẹ̀ ọ́ mọ́ pé kinní kan àbó onídìí àwọn ni Ọlọ́run wọn sẹ̀ wọ́n rọ̀ fún ọ tí wọ́n ní rí ọ́fíìsì nǹkan kan wọ́n máa yọ tiẹ̀ lẹ̀ tó bá ti pọkàn pọ̀ sọ́dọ̀ Ọlọ́run bọ́lọ́run ṣe fún Ànábì Musa alayhi salatu wassalam ìdí ewu ló gbé dàgbà ṣe Fíráúnà tí ń pààyàn káàkiri tí ń wá gbogbo ọmọkùnrin tí ń pa àwọn ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ náà ló tún wá gbé dàgbà ẹ̀rí nǹkan tá a bá ti jura wa lẹ̀ fọlọ́run yẹkíní bìlà tó lámọ̀dájú nínú Ọlọ́run ọba yẹkíní yóò máa protect rẹ àmọ̀dájú Ọlọ́run ọba yóò máa ṣúgbà rẹ kìí ṣànẹ́bí Musa nìkan wọ́n tún pẹ́ nìkan Musa Sámìríyù àárín ìgbà náà wọ́n bí òun náà sí ìyá tiẹ̀ náà bí òun náà mọ bí ó ṣe ṣe ń pé ọmọkùnrin lọ́mọ yìí jẹ́ sá bó láṣẹ báyìí tí wọ́n ní wọlé wá pọ̀ wọn mi ó sì gbé ọmọ yẹn ọ̀rọ̀ abújúbúsú ó gbé lọ sórí àpáta ó wá sọ fọlọ́run pé Ọlọ́run mo fẹ́ kó bá mi tọ́jú ọmọ yìí mo fọmọ yìí lé ọ lọ́wọ́ ọ̀dọ̀ rẹ mo save ẹ̀ sí lérí àpáta ó lóun save ọmọ sọ́dọ̀ Ọlọ́run
Ọlọ́run sì ní Jìbìrìlù lọ bá ń tẹ́wọ́ gbà nǹkan kan gbọ́dọ̀ sọ́mọ yẹn máa bá ń fún un ní jíjẹ múmu tí ó fi dàgbà. Wọ́n ní Jìbìrìlù lówó Mùsá Sámírì yú dàgbà lórí àpáta gbà tí ọmọ ìyá tó bí ti tọ́jú ẹ̀ sọ́wọ́ Ọlọ́run. Fọ̀rọ̀ àwọn ọmọ rẹ lọ́lọ́run lọ́wọ́ àìwẹ́gbẹ́ awowẹ́gbẹ́ àjẹ́ nítorí nípa afẹ́ sábíàmọ́ ọba táwọn ọmọ rẹ jẹ́ lọ́jọ́ iwájú ó tún dọ̀tọ̀ Ọlọ́run. Yẹkíni billah àmọ̀dájú mi nínú Ọlọ́run yẹkíni ni ọmọ protect mi. Àfààní lisani lillahi dhakurun dharuni bizikiri dharuni. Lisani ahọ́n mi lillahi dhakurun dhikiri nìkan lọ́mọ. Kó máa rántí Ọlọ́run gbogbo ìgbà kó máa rántí Ọlọ́run. Mo ti mọ̀run mo ti máa wẹ̀ mo ti mọ sàárà kílẹ̀ tún pè mí sí pé kí n wá ṣe nǹkan míì sí. Ṣọ́ọ̀pù tí mo ti ṣàdúrà sí ẹ tún ní rí nǹkan mọ́ bẹ́ẹ̀. Lisani lillahi dhakurun dharuni lizikiri dharuni. Àná láǹfà kúdàkúra mi ò ní yẹ mo ò ní gbò zikiri ní mo fi ṣayé mi. Ìlàyà tí ní ẹ̀kí ní masiri lillahi batiyun khuduni billahi khuduni. Masiri lillahi ìrìn àjò mi lọ bọ́ lọ́hun láti dọ̀rí Ọlọ́run látìgbà tí mo ti rìn mo rí i pé bàtí ó ń kọ̀ yá bọ̀rọ̀ àtìgbà tí n ti ń gbáwẹ̀ tí n ti ń débẹ̀ bọ̀rọ̀ kí ni ń fa ìdádúró àìlámọ̀dájú Ọlọ́run ni. Khuduni billahi khuduni gbogbo ẹ̀yin tẹ́ mọ̀nà ọ̀dọ̀ Ọlọ́run lẹ́yìn àfohùn wáàsí lẹ́yìn mímọ̀ ẹ̀ sì ṣe wáàsí ìbẹ̀rù Ọlọ́run fún wa tí ó mú wa tètè dọ́dọ̀ Ọlọ́run ọba. Èébú yìí ti tó èpè yìí ti tó rádaràda yìí ti tó ìrújú ẹ̀sìn tẹ́ ń gbé jáde òun sì náà ń pọ̀ sí ọ̀mùtí ń pọ̀ sí òpùrọ̀ ń pọ̀ sí oúnjìbìtì ń pọ̀ sí ẹ̀ sì rò pé ó yẹ kẹ́ àtẹ́ǹdì sí gbogbo ẹni tí ọkàn yín lẹ̀ rán. Masiri lillahi batiyun khuduni billahi khuduni. Ọlọ́run jẹ́ aṣọ pọ̀lọpọ̀ jímọ̀ láyé ọlọ́lá ilaha illallah. Ẹ má gbàgbé pé a ní láti ṣàṣàlátù tọ́pọ̀ fún Ànábì ńjọ́ jímọ̀ ẹjá tètè dé jímọ̀ kàkà Suratul Kahf. Ọlọ́run jẹ́ ní àṣepẹ́ ní di Islam. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.